Ìgbà tí Iki máa ń sunkún tọ́wọn ọmọ ń sunkún tẹ̀lé ṣé ìyẹn ní dátà nígbà yẹn tóun àti ẹnjìnà làbúbù tó ń jó tó ń jùdí tó ń polówó kayamata ló jẹ́ kí òun gbọ́kọ lọ́kọ ṣé ẹ̀ síbẹ̀ gbà yẹn rádìrú views ti Ẹniọlá nígbà yẹn abẹ́ ẹ̀ mọ̀ pé page ẹ̀ wà monetize nígbà yẹn òótọ́ ọ̀rọ̀ jìnnà sí yín tí bá tún gbọ́ pé nìkan gbé anybody ṣépè pé wọ́n ń sọ̀rọ̀ kínní ó dà pé wọ́n ní láti ṣe èpèdè bíi mélòó kan fẹ́yìn kan lórí Facebook yìí torí kíní ọ̀rọ̀ ṣe díẹ̀ tàì ṣe díẹ̀ ẹ fẹ́ máa ṣe play géèmù kíní géèmù kí ló máa ń pè géèmù ẹ má yẹ kí n lo English tó máa ń lò yẹn so torí títí wọn nísìn ọkọ tó choose party ẹ ọkọ tó lọlé pẹ̀lú mission tó lọ rẹ́kọ̀dì ìyàwó ẹ̀ wá sí public tó jù síta tí ò kí ẹ bóyá disgrace abẹ́nítì ló fẹ́ wá fi ìyàwó ẹ̀ ṣe ọkọ tó Ẹniọlá kówó sí lápò kó lọ fi ṣe shut up kó lọ fi ṣe shut up fún ìyálé tó block nígbà tó fẹ́ fẹ́ ra wọn tó dà sí ogo tó dà sí disgrace in less than 1 week woman yẹn ó gbẹ̀bí 1 kan ni ṣé ìyálé tó filẹ̀ sínú ilé tí kò sí iná tí kò sí chair tí kò sí bed tí kò sí business ọjọ́ tí níbi tó lọ gbalé sí ọjọ́ tí customer bá wọlé tó bá wá ṣerun ló tó máa rón jẹjẹ tó kó tẹ̀lé obìnrin tẹ̀lé ń ṣe threesome ṣé ìyálé tó da ọmọ 3 àti 2 tó bí tẹ́lẹ̀ sí lọ́rùn tó tẹ̀lé obìnrin sá lọ lẹ́ni kó má continue business torí ọ̀fọ̀ ṣe àwọn kan nǹkan tẹ̀yìn èèyàn èlè gbà lẹ́ máa fi ń lọ́yàn lórí social media yìí nǹkan tẹ̀yìn èèyàn èlè gbà òun lẹ́ máa fi ń lọ èèyàn lẹ́ máa fi ń ṣe ọ̀rọ̀ sọ nítorí pé bóyá torí pé everybody ti ní side tó take àwa kan wà take side àwa kan wà reality side la take ẹ má bínú kíní spring allergy yóò jẹ́ kójú mi wú bó dàpọ̀ tuntun wálẹ̀ àwa kan wà take side àwa kan wà reality òótọ́ ọ̀rọ̀ bẹ̀ la máa sọ so tí woman yẹn bá continue business ẹ̀ ó continue nìyẹn tí woman yẹn bá choose láti throw shade yes why tí kò ṣe lè throw shade ṣé bàbá ọmọ ò mọ̀ pé bàbá ọmọ lòun kó tó máa fi ya ọmọ ẹ̀ ṣe yẹ kó tó máa fi ṣẹ̀sín kó tó máa fi ṣe yẹ̀yẹ́ kó tó da ọ̀rọ̀ ẹ̀ aráyé kó tó máa jàjà àìlórí pípé nígbà tó ń tún àti ìyálé àti ọ̀wọ́n tó ń bàjà lórí social media tó ń bá ìyálé jà àbí ojú a lot of àwọn èèyàn fọ́ àtẹ̀yìn commenters sọnù ẹ̀yin group gbọkọgbọkọ dọkọdọkọ sí láyé nígbà tí lady yẹn sunkún bọ́ta tó ń bẹ àwọn blogger kọjọ kọ́ máa sàn pọ̀kọ̀ òun mọ orí òun ló ń láǹdì sí 1 second Ẹniọlá náà jáde ó bẹ̀rẹ̀ sí ní fi ṣe ìyẹ́ tóun náà sunkún oríyàn bá ṣe ni o ẹ jẹ́ your glasses yẹn oríyàn bá ṣe ni o tó bá jẹ́ pé àwọn ọmọ Èkó kan correct Lagos girl lọ́rọ̀ yìí ṣẹ̀ sí lọ́wọ́ táìmù yìí a ti fi pa kò tẹ́ ń ṣe depression lẹ́niọlá máa wọ̀ depressed die ni because ọ̀rọ̀ kì í ṣe tèèyàn kíyàn má dáadáa ẹ wá ní wọ́n gbàgbé pé ó bímọ fún okay làbúbù gbàgbé tẹ́lẹ̀ pé ìyálé ló bímọ fún ọwọ́ ìyálé lọ́wọ́ ọmọ tó bí wà ọwọ́ àwọn ọmọ ẹ̀ ò sí lọ́wọ́ Ẹniọlá òbò lásán ló wà lọ́wọ́ Ẹniọlá àti ìranu ratamara ayọ̀ tọ́jọ́ ń ṣe ló wà lẹ́nuọlá àbí gbogbo wa máa sùn a máa kórí síbi kan náà ni kò sẹ́nibọ̀dì tó ra dátà fẹ́ anybody o kò dẹ̀ sẹ́nibọ̀dì tó ra fóònù fẹ́ anybody tẹ́rù máa bà àwọn kan láti má sòótọ́ ọ̀rọ̀ torí ẹni ìbàjẹ́ ṣe ń continue torí ẹni ìdọ̀tí àti rádaràdá ṣe ń continue lórí social media yìí ẹ̀yin lẹ máa wíru ní year yìí ẹ̀yin lẹ máa wíru ní next year ibo nìyàn fẹ́ fi àwọn àgbàlagbà yín sí ibo nìyàn fẹ́ fi kíní yín sí integrity yín ibo nìyàn fẹ́ place ẹ̀ sí because I don't understand ẹ wá sọ pé kò yẹ kó tajà ní gbogbo táìmù yìí kò yẹ kó jáde ní gbogbo táìmù bó jẹ́ mi máa wà ní life fún 24 hours máa fi yín ta gbogbo kókóró mi máa fi yín wo kódà ẹrẹ́yàn bá ṣe ni mo lè sọ kókóró mi ní threesome yes social media lájọ wà torí first to do no dey pay second to do ló máa ń yáyàn ní wèrè so tí kò bá wá rí second kóhun náà máa kó crowd ẹ mọ iye crowd àti ẹ mọ̀ pé gbọkọgbọkọ ló pọ̀ jù ọwọ́ second wife ló pọ̀ jù lórí social tó wà bitter àti single mother tó ń wá bí tó máa rórí mọ́ mi ìmọ̀ bóyá sọ fún pé tí wọn bá marry ayé wọn ò ní better mi ìmọ̀ nǹkan tó ń ṣe wọn
ọkùnrin nísìn Akeem máa jẹ lọ tó bá sọ fún yín pé is a men's word kò ń ṣe pé kẹ́ fi gagbága privilege tọ́lọ́run ti fún ọkùnrin látọ̀run wá kò sóbìnrin kankan tó lè bá fi gagbága òun lè gungun wọn ṣe pọ̀ ju títí wa lọ Ọlọ́run ti rí pé tóun bá gbé agbára yìí fọ́wọn obìnrin a máa ṣílò àwa yìí nìkan la máa go through kìíní kan pain menstrual pain ovulation pain hormonal imbalance labour pain breastfeeding pain postpartum kìíní kan gbogbo ẹ̀ ó ka gbogbo ẹ̀ together tóun bá wá bóbìnrin ṣe strong tó yìí tó láfaradà tó yìí tóun bá wá gbé agbára ṣé wọn ò ní ṣìlò ló ṣe rọra fọkùnrin ní egungun mẹ́sàn-án yẹn kó máa fi ṣọkùnrin lórí obìnrin òun làkíìmù máa fi jẹ lọ òun ni ẹni ọlá máa fi find ààrẹ for a long time tí kò bá fi orí pípé ṣe òun ni ọlá máa fi find ààrẹ for a long time tí ò bá forí pípé ṣe so tó bá rò bí orí bí kan tó fẹ́ sá sí tí ó máa wá short anybody up lórí social media kò lè work o kò lè work àwa àkọ́kọ́ dákẹ́ ni pé obìnrin ẹgbẹ́ wa ni ẹ́ tá bá wo nǹkan àrà tẹ́ fi ìyá ikí má dáńgbà yẹn ó yẹ ká fi ẹ́ dára ká máa lùlù lórí ẹ̀ ni bọ̀ ó dé bólúgbọ̀n ẹ̀ ni ìyóò gbọ́dọ̀ fi èèyàn ṣe yẹ̀yẹ́ tó ìwọ tó tiẹ̀ ti wà ńlẹ̀ńlẹ̀ tẹ́lẹ̀ kí yàn tún wá rún ẹ mọ́lẹ̀ ńlẹ̀ kò sí nǹkan kan bó ṣe lè jẹ́ nínú situation tó bá wòwò dé tó bá disgrace dé ó yẹ ká máa wá bá ṣe máa fà é dìde ni bọ̀tẹ́ bá rò bí ábì kan wà tẹ máa tún fẹ́ fi orúkọ ìyá ikí má sí àbí ẹ máa sọ pé fẹ́ ṣọ̀tọ̀ wọn kọ up àbí kẹ wá máa ṣe ọ̀nà èpèdè fáwọn ọkọ tó bá ń sọ̀rọ̀ ẹ ló ń trend o ọ̀rọ̀ ẹ ló wà ń tà so anybody ló lè ga ẹnu sí yes anybody as long as à ń ṣí blogs à ń lọ sórí TikTok àwọn èèyàn fi ẹ́ ṣe topic no everyday there's an update and àwọn tó ń kó síta ẹ ló ń jẹ́ update máa wà yes as long as madam Mewolaka renewed godmother tó ti lọ ṣe renewal ó sì ń ṣe update because gbogbo nǹkan tó ń rùn níta yìí sìn renewed godmother ló fà kò bá wà lábẹ́lẹ̀ ni ó máa jáde wọ́ọ́rọ́wọ́ wọ́n á panú ẹ̀ wọ́ọ́rọ́wọ́ yes kò ní dàbí gbogbo àtijọ́ tó ti ṣe update báyìí tó ti sọ báyìí tó ti wá ṣe yẹ̀yẹ́ ẹ̀ báyìí Ọlọ́run ti mọ̀ wọ́n lé ẹ lọ́wọ́ ọlọ́kan tó wá ṣe damage control ọjọ́ kejì àtọjọ́ yẹn lọ ti ń sọ̀rọ̀ èdè ni àtọjọ́ yẹn lọ ti ń sọ̀rọ̀ èdè ni so kò sẹ́nibọ̀dì tó lè gba ọ̀rọ̀ ẹ lẹ́nu anybody and trendies ni trendies lọ̀rọ̀ ẹ trendies kò ń ṣe ọ̀rọ̀ TikTok kò ń ṣọ̀rọ̀ Facebook kò ń ṣọ̀rọ̀ Twitter no kò ṣe kò ju àrò síbì kan trendies ni so tó bá like rẹ advice lèmi wá fún ẹ èmi ò ready láti máa fọ̀rọ̀ ẹ máa fi run pákó blogger lèmi bàbá ti sọ lẹ́ẹ̀kan ti tó but tá bá wo nǹkan tẹ́ fìyà yìí kí má ṣe ó yẹ ká fọ̀rọ̀ ẹ ká run pa tó bá pé pákó yẹn gùn báyìí ó yẹ ká make sure pa run délẹ̀ ni torí yẹ̀yẹ́ tó wá ṣe lọ́jọ́ yẹn tí ìyá ikí máa ń sunkún tí wọn náà jáde immediately tí wọn náà wá sunkún èké tẹ́ ń gun lábẹ́rẹ́ tẹ́ ń gun ní pin tí lady yẹn bá jáde wá sọ̀rọ̀ ẹ máa lanu ṣáàkìmù tó mú má bẹ́ wá jọkùnrin èrè náà bó jọkùnrin gidi iṣẹ́ wo ló wà lọ́wọ́ ẹ̀ tó fi mú má bẹ́ tó bá ń ṣe òṣìrà tá máa ra ayọ̀ yẹn tó bá ṣe pé òjóbìnrin ẹgbẹ́ wa ni tí yóò bá analyze rubbish tẹ́jọ ṣẹ́nu yàrá yẹn kò tó mẹ́ta tẹ́ ń kọ̀bọ̀ náà ṣọ́kùnrin nìyẹn no complete now bọ́ a fẹ́ lọ same route pẹ̀lú àwọn èèyàn tó kọ̀ láìkì kọ́ máa ṣépè kọ́ máa búyàn kọ́ máa ṣe ó ti dé bólúgbọ̀n ẹ̀ ni o ọlọ́run àárẹ̀ lọ́kàn ọlọ́run á tètè gbé ẹ dìde ọlọ́run á tètè fi gbàgbé sí lọ́kàn ẹ kó ba lè move on kó continue life ẹ kó dẹ̀ jáwọ́ nídìí ìbàjẹ́ kó jáwọ́ nídìí pé kẹ́ máa stylish bà tèèyàn jẹ́ kẹ́ máa pobìnrin ọgbẹ́ yín lẹ́kún kẹ́ máa fi tútù yín ṣe kẹ́ máa jáde sórí social máa sọ pé ṣé òun ló lọ toast ẹ ni ṣèbá kí mi ló wá toast ẹ kí ló ń pè lọ́kọlọ́kọ kò sí nǹkan tó ń pè lọ ọkọlọ́kọ wà okólókó ni òsì okólókó ló gbé lọ yẹn Akeem máa ṣì rá bàbá lọ máa wá bóun ṣe fẹ́ bá àwọn ọmọ sọ̀rọ̀ òun ló fi ń pè lọ́kọlọ́kọ bàbá oníbàbà sórí olden days òwe tó ba yé ẹ̀yin age mate mi àwọn set mi 30s àti 20s òwe burúkú tọ̀wọ̀n ya yín ló ń gba yẹn tí wọ́n jèrè ń bẹ̀ yẹn tẹ́yìn náà wá lò pé kò sí kankan tó ń jẹ́ ọkọlọ́kọ okólókó ni ò sí o ọkọlọ́kọ wà
tó bá gba ọkọ wọn ẹlòmíì kó má dúpẹ́ kẹ́gan irú nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ ó tiẹ̀ dúpẹ́ pé kó affect iṣẹ́ ẹ̀ lọ títí ẹlòmíì ẹlẹ́dẹ̀ ẹlòmíì ó máa gbogbo nǹkan tó fi wá gba ọkọ wọn yẹn ló máa gbà tán lọ́wọ́ ẹ̀ má jẹ́ kí public deceive yín ẹ má yẹ kí social media deceive yín oko olóko ni ò sí ọkọ ọlọ́kọ wà ẹ̀dùn wọn kẹ́ dá wọn padà sílé fún àwọn ọmọ wọn àti ìyàwó wọn ẹ̀dùn wọn tẹ́ ò bá fẹ́ yín bó ṣe yẹ kó fẹ́ yín ẹ má dá wọn padà sílé ìta ti burú gan everybody nísìn they no send anybody nǹkan tó fi ń ṣe ìkà fún èèyàn lọ́wọ́ náà ló ń wá bó ṣe máa ṣèkà fún ẹ padà so tẹ́ bá lè fẹ́ ṣíjú lórí ìyá ikima tí ò rí ti yín rò kí lè ṣe woman yẹn gangan I don't understand nínú gbogbo ọ̀rọ̀ Akimu kò ṣàkímù wọ́n dó àwọn ọ̀dọ́ ẹ wo circumstances àbí situation tó fi fẹ́ ra wọn tó yẹ pé wọ́n ká wọn níbi threesome kọ́ lọ́ fi dé ọkọ àti ìyàwó ra wọn ni ṣé wọ́n ní intention la ṣe bọ́ ń yọra wọn dó ni to pay as you go kọ́lá Akimu ni ṣé Akimu lọ befriend Eniola torí pé ó fẹ́ befriend Eniola ṣebí pay as you go ni ṣebí torí pé ó lọ kára wọn allegedly mi sínú family òní family ṣebọ́n torí pé ó kára wọn lọ́ fi di ọkọ àti ìyàwó ara wọn kò lè bá yín lára mu ẹ̀yin gbọ́kọ́gbọ́kọ́ pálí ṣúgà tẹ máa gbà nìyẹn tí ò ní sẹ́nìtì nínú ẹ̀ pálí ṣúgà tẹ máa gbà nìyẹn òun ló kù níta useless men ló máa ń gbé rẹ̀ kalẹ̀ láti jẹ́ kóbìnrin kan gbóhùn lọ tó máa lọ tó sùbìrì tó máa tẹ̀lé wọn lọ foolishly tó máa gbàgbé ìyàwó àtọmọ ọ̀la ṣé léyìí ò ní padà sú èbèbè so ìyá ikima ni kó wá máa clean shit Akimu níta gone are the days tó bá ṣe bàbá ọmọ ẹ bẹ́ẹ̀ orí eré ọmọ ẹ ló fi ń ṣe irọ́ ni brainwashing ni òwe Yorùbá burúkú ni kò sí ọ̀kan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ọ̀kan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ọ̀kan tó kọ training tó ń fọ́ ọmọ ẹ àti ilé ayé ẹlẹ́dàá àwọn ọmọ ẹ tó fẹ́ wá lò láyé tó attach mọ́kùnrin olórí burúkú kan tó ṣòṣì lọ tó òjòkó tó àwọn ọmọ ẹ tó lọ ṣiṣẹ́ alápá má ṣiṣẹ́ kò sí ọ̀kan tó kọ àwọn ọmọ ẹ brainwashing ni yes brainwashing any ibi tẹ́ bá ti kọ́ sínú àdít èèyàn ló kọ́ ẹlẹ́wọ̀n ara wa báyìí ló kọ́ tó jẹ́ èèyàn funfun tó jẹ́ lárúbá ló kọ́ brainwashing ní gbogbo kìíní yẹn so tó bá wù ẹ́ máa bọ́kùnrin rọ́ọ̀bù shit ẹ̀ tó bá ti kùn ẹ́ ọkùnrin ló máa kọ́kọ́ wá disgrace ẹ̀ níta má dá sí ìyá ikima move on pẹ̀lú life ẹ̀ má tajẹ́ táìmù títí ẹ lélẹ̀ ṣe life 25 times ẹ lọ fún lẹ́dọ̀smen page ẹ máa move nísìn ṣebí lórí ọ̀rọ̀ pé wọ́n gbọ́kọ lọ́kọ ẹmọye endorsement tí influencing job tí Eniola gbà nígbà títí ẹ̀ tó ń fò káàkiri bí gàlà tó ń jùdí òṣì káàkiri ta ló dì í mú nígbà yẹn tẹ wá fẹ́ fi ọ̀rọ̀ ìyá ikima sẹ́nu tẹ fẹ́ máa fi sáàrin ọ̀rọ̀ mọ́yé tí káwọn èèyàn wà kọ́ dàgbà kọ́ má ní good sense of initiative kọ́ má ní good sense of kíní rárá kí ló kan tìyá ikima nínú èso kó shrink ààrẹ gbogbo ọjà tó nílẹ̀ kó má tà mọ́ kó má bá wandering dick kó má bá dárò gone are the days oríire àwọn ọmọ ẹ̀ kò attach mọ́ làbúbù no oríire àwọn ọmọ ẹ̀ ó wà attach mọ́ kọ́ọ̀dì ẹ̀ kíní placenta tó gé yẹn òun gangan lóríire àwọn ọmọ ẹ̀ ló attach mọ́ ọkùnrin tó bá fẹ́ kó oríire ọmọ ẹ̀ attach mọ́ àjòkó jẹ́ ajẹ́kọ́jọ tọ́mọ tó bá ṣe ń pe mọ́mì wa máa pe dádì wọn ò ní nígbà àmọ́jọ́ tí dádì máa wálé irú ọkùnrin bẹ́ẹ̀ oríire àwọn ọmọ ẹ̀ wà attached mọ́ orí ọkùnrin bẹ́ẹ̀ thank you ọkọ abẹ òun ọkùnrin bẹ́ẹ̀ oríire ọmọ ẹ̀ attached brainwashing ní kíní yẹn sit and train your children ọkùnrin mi ń fẹ́yàwó márùn-ún mi ì tí ì rọmọ dádì mi kankan tó máa rántí dádì mi sì tó máa ṣe trẹ̀ níbi pé kíyàn dúró ti ọmọ aspect mi ò lè ní problem kò sẹ́ńbọ̀ tó perfect o bó ṣe rí àwọn aspect kan wà kò sí kankan nu wa bá ṣe jẹ́ 16 tó máa ní owó ní oúnjẹ báwo ni tiẹ̀ ṣe jẹ́ lọ́nà ọ̀run no because tó bá kọ̀ọ̀rọ̀ ọmọ àbí pé yàn dúró ti ìyàwó àbí yàn daddy mi gba number 1 my sister I just pity Eniola's children nothing will happen to her children anything tó bá Eniola ló máa carry cross ẹ̀ ayé ò dúró síbì kan ni mo ṣe máa ń sọ pé regardless of your age ẹ lo ìgbà tó bá yín lò reasonably ẹ lò pẹ̀lú ọpọlọ ẹ enjoy time tó bá ti bá yín láyé kí ló dé táwọn ìyá 60 something ṣe wà lórí Facebook wọ́n lo ìgbà nínà bó ẹ lò reasonably tẹ bá rò tọrọ ẹ sọ gbogbo àwọn òwe burúkú gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tó ti fi pin obìnrin down ẹ jẹ́ ká jọ yọkù o bàbá ọmọ ẹ ni wọ́n á fi pe ọmọ ẹ no bàbá tó bá dúró tọ́jú ọmọ ló máa ń wà níjọ́ oríire ọmọ kò sẹ́nibọ̀dì tó ń force anybody wá jókòó bàbá ọmọ mọ́ yes kò sẹ́bọ̀ tó ń jókòó wájú tó ń tọ́jú bàbá ọmọ mọ́ ṣe ti ń gbọ́ pé majority àwọn useless fathers ń sí Instagram àbí TikTok
àbí Facebook ló ti rí pé àwọn ọmọ wọn ṣe wedding. Ọmọ ẹnìkan máa ṣe wedding l'August ọdún yìí sì. Kò rí bàbá ọmọ ẹ̀. Kò mọ ibi tó wà. Gbà tó ń pín IV fáwọn family títí ẹ̀ wọ́n náà rí bàbá ẹ̀ níbì kan ní ṣé June ní mo ní Oṣòdì àbí nǹkan. Ó lóun wà interested ṣé kóun máa fi invitation àbí kíní kan máa wá ní kó tún máa gbóhùn sí condition kóun wá máa ṣe visa fún ẹnìkan wá sílùú èbò mo ní bú wàhálà eléyìí ó dà pé student mi ní orí ìyá yìí pé ó lóun wà interested ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sọ pé ọmọ ẹ̀ ṣe wẹ́dọ̀ òun ò ní ìdí ẹ̀ òun ò ní ìdí ẹ̀ ẹni tó máa jókòó bàbá ẹ̀ ní church òun ní community òun ní US ó wà already òun ò ní ìdí ẹ̀ bọ́kọ́ jẹ́ kó mọ̀ pé ọmọ ẹ̀ wà life òun náà wà life èèyàn tó lè fi òun lẹ̀ tọmọtọmọ ìtorí pé ẹnìkan wá fẹjọ́ òun sọ rubbish tí kò sẹ́nibọ̀dì tó ráyè gbogbo brainwashing yẹn mọ́ family tó fẹ́ lọ fẹ́ náà ní titi wọn everybody ló ní titi wọn nínú family wọn sókè máa parọ́ fúnra yín ọmọ máa fojú kinní kan wọ̀ wọ́n ọmọ lóyìnbó ti ẹ̀ ráyè ẹni tó bá rí bí father figure ló máa pè ní bàbá àfọmọ tó bá jẹ́ ọmọ tó jẹ́ pé ọmọ burúkú ọmọ aláìmoore nìkan ló máa wo bàbá tó draw as father figure fún tó ṣe bàbá fún tó feed ẹ̀ tó clothe ẹ̀ tó shelter tó dúró tì ní ọjọ́ tó sick ọjọ́ tí màmí ò lè tètè lọ mú ní school ló máa wo orun bàbá yẹn lójú pé you cannot sit as my father torí brainwashing burúkú tẹ fọ́wọ́n kan tó fi jẹ́ kọ́wọ́n kan má bá yín tọ́jú ọmọ lẹ́ni nìyẹn tẹ́ fi bí sún àwọn ọkùnrin kan tó like ọmọ tó máa dúró tì yín nígbà táwọn kan dà yín lẹ̀ tó máa dọjọ́ oríire tó yẹ kí ẹni tó ṣe wàhálà oríire ọmọ yẹn kó èrè ẹ máa lọ máa wá bàbá kan tó ṣorí burúkú lọ kó sáyè yẹn mọ́ kò sẹ́bọ̀ tó ṣe nọ́sẹ̀nsì yẹn mọ́ ẹ máa rán ọmọ kéékèèké sí single mother ṣe pọ̀ ọmọ pọ̀ wọ́n ṣe nípọ̀ because wọ́n ti rí nǹkan tó ṣe fáwọn uncles wọ́n ti rí nǹkan tó ṣe fún àwọn bàbá títí wọn tó lọ fẹ́ single mother ó tó time graduation tó time ọjọ́ wedding wọ́n lọ wá bàbá tó sún lọ fún 20 something years torí ẹ̀ náà ṣe fẹ́ single mother everybody ń wá ẹni tí ò tí bímọ rí ẹ máa rí ọmọ 35 a máa lọ fẹ́ ọmọ 37 tí ò bímọ rí ó pì ẹ̀ bẹ́ẹ̀ nítorí nǹkan tó ti gbọ́ àwọn story burúkú tó ti gbọ́ òun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn and foolish ọkùnrin ló máa wo ìyàwó àtọmọ ló máa lọ choose ọlọ́mọ méjì over ìyàwó àtọmọ ẹ̀ regardless and majority yín gan lórí social media yìí mọ story Akeem yẹn mọ ohun life tóun àti ìyá yìí kí wọ́n jọ live and àwọn kan dẹ̀ gbọ́ torí pé wọ́n ti take side lọ́kàn wọn torí pé àwọn náà fẹ́ ọyàn ọkọ lọ́kọ lálẹ́ àti sọ fún yín ẹ̀yàn ọkọ lọ́kọ lálẹ́ pẹ̀lú orí pípé a lè yọ nǹkan tó ń jálè kúrò nílé ayé yìí àlè ó exist ni ó dẹ̀ máa wà ń bẹ́ẹ̀ títí láíláí kò sí nǹkan anybody lè ṣe sí bọ́ èèyàn wọn lálẹ́ pẹ̀lú orí pípé ẹran tí pé ẹ̀jẹ̀ wọn lẹ fílẹ̀ sílé ṣé ẹ máa dúró tì wọ́n dọjọ́ alẹ́ ṣọ́wọn ọmọ yín máa ṣe ọmọ fún wọn ṣọ́wọn ọmọ yín máa ṣe tó bá sáfẹ́rẹ́ ṣe máa dúró ṣe máa stand the test of time lè stand the test of it so ẹ̀yin ọkùnrin náà tẹ́ ẹ̀ tó rí mi tẹ̀lé advice yín èmi ń gbàdúrà kó rí gbogbo yín má pè ní yes èmi ń gbàdúrà torí bí ilé ayé ṣe ń lọ sí tí social media ń la àwọn obìnrin lójú kò sẹ́nibọ̀dì tó ràn yín mọ́ ń ké lórí TikTok lọ́jọ́ pé Dídò ti gbáyé kan ọ̀tẹ̀ kí ń pè yín pé ọkọ mi báwo ni mọ́ Dídò máa gbáyé kan náà because ẹlòmíì feel like the only thing tó wù ní láti fi offer ìyàwó ẹ̀ nìyẹn ò ní wò ìyàwó ẹ̀ pé ó ti gbẹ́ tí mo ti gbé jáde ò ní wò ìyàwó ẹ̀ kó ra gift fún ò ní wò ìyàwó ẹ̀ kó lọ book hotel bẹ́ẹ̀ ṣe book hotel fún àwọn àlè yín kẹ́ ẹ lọ́jọ́ lọ ṣe weekend kóun náà tiẹ̀ jẹ pepper soup kó feel young again no. But instead ẹ máa choose àwọn Sisi Alagbo àtàwọn ọ̀rẹ́ ẹ máa lọ ṣe threesome ẹ máa fi ìyàwó lẹ̀ sílé pò ti di content. You think they don't know? They know. So the moment they have an opportunity to go and live with their children tó bá bímọ wọn ò ní wálé fún 3 years ẹ máa gbẹ́jọ́ orí burúkú yín ẹ máa gbé wá fún mẹ́wàá láka ìyá máa hó and you think it will not continue. It will continue. Me, I'm not doing omogo for anybody. I've told my children pátápátá èmi ò wẹ̀ fún yín ní baby mi mo bó ṣe ń wo hold the baby. If I learn because of you people, I'm only doing for 1 week. I'm coming back to my husband. Mama Rẹ́rìn money yes. You better pray and I'm praying every day. Kí ìyá ọkọ yín kó jẹ́ ọ̀rẹ́ yín. Kí àwọn àbúrò ọkọ ya báwọn ẹ̀gbọ́n yín kó jẹ́ ọ̀rẹ́. Torí èmi ò ní jókòó síbi kan fún 3 months o. Tí màmá wọn ti pé wálé kan ọkọ mi kan wà níbì kan. Èmi ò tẹ̀ lè dára mi gbé. Màá bẹ́yàn kan gbọ́n mi, màá báyàn kan máa fúgbà fábọ́, màá báyàn kan máa mí lè ṣe.
ora jókòó ara yín jẹ́ kẹ́ tètè mo máa ń sọ fún wọn because home is sweet home for me. Home is sweet home for me. Mi ò ní bẹ́ anybody ṣe. But you home ò bá jẹ́ sweet home for me. I'm telling you, that is an escape route for me. Láti tẹ̀ má rí mi sí ẹ̀, láti má tẹ̀, you know, I don't want to even, possibly I will choose not to come back. Àwọn ìwọ pọ̀ l'Amẹ́ríkà wọn ya arúgbó yẹn, wá rí wọn. Texas lọ pọ̀ jù sí. Ẹ mọ̀ pé òtútù ò pọ̀ ńbẹ̀ yẹn. Tẹ́ bá lọ church wọn, ẹgbẹ́ kan báyìí ní gbogbo àwọn grandma yẹn wà. Ẹ lè rí grandpa kan láàrin wọn. Ṣé máa blame wọn ni? Ìmí ọkọ ẹ̀ ti kú nígbà tó fi wà pẹ̀lú ọmọ. Kò mọ̀gbà tó sí ọkọ, orí fóònù báyìí lọ ti ń fi hàn. They don't care because you experience tó ní pẹ̀lú àwọn ọkùnrin yẹn is nothing to write home about. So the little mistake ìbáyìí tó bá rí tọkọ ọmọ wọn ṣe, wọ́n máa ń tètè intervene torí wọ́n fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sọ́wọn kó ṣẹlẹ̀ sọ́mọ wọn náà. A wá dàbí pé ìyá ẹ̀ ló ń kọ, ìyá ẹ̀ tìgbà tí ìyá ẹ̀ ti dé kò ti gbọ́ because ìyá nǹkan tí ìyá fojú wì kò fẹ́ kó ọmọ ẹ̀ náà rí. Ẹ rí pé ibi tí ilé ayé yẹn yí sí ìplenty gan. Ibi tí ilé ayé yẹn yí sí, happy new month my brother. Ó pọ̀ gan. So ẹ̀yin ọkùnrin ni mo advice. Ayé ibi tóbìnrin ti múṣẹ́ 4, 3, 4 pọ̀. Òru ọjọ́ wo ni mo rí alẹ́ lo ìyá Ikima àtọmọ ẹ̀ ló ń dín chips, ló ń dín plantain chips, ló ń dín chinchin, ló ń ṣe gbogbo ẹ̀. Òun náà ló máa padà wá sọ pé òun ṣe òun ta skincare. Òun náà ló máa padà wá. Bí woman yẹn ṣe quiet tó. Social media ti síta. Ṣádà sí gbogbo àwọn tó ń tutor, tó ń mentor ìyá Ikima. They did a very great job. They did a very great because ability láti wà calm. Pẹ̀lú nǹkan tí engineer Alagbo àti Eniola fojú woman yẹn rí in the last 2-3 months. Nígbà tí gbogbo kinní yẹn ṣẹlẹ̀, ẹni tí ò bá ní ọkàn, ó lè ní BP. Woman yẹn depressed now. Don't go off social media for like a week. Àwọn tó gbé padà wá ló máa mọ wàhálà tó ṣe. So tó bá wá ṣe bí pé wọn ò rí pé nǹkan kan ṣẹlẹ̀, tó rọra tajà ẹ̀. Tó bá sọ ẹ máa náà wọn ló ń bá wí. Ẹ lè ní pé fùrọ̀ tó jáde, bóyá iṣó jáde ńbẹ̀ ló ṣe ní so. Kò sí nǹkan tó fẹ́ sọ nísì tó fẹ́ tẹ̀yìn lọ́rùn. So kó close the page ẹ̀ nítorí so gbogbo ọjà tó wà lẹ́ta ni kó rà. Àbí bó ló ti ń tajà títí ẹ̀. Ṣé bẹ́ẹ̀ fẹ́ lè kúrò lórí social media ni? Ṣé bẹ́ẹ̀ fẹ́ ní kó kúrò fọ́wọn tó ń rèèní lọ́wọ́ ni? Ṣé yẹ kó máa post oníradàradà kó jáde ńgbà yẹn? Ṣé yẹ kó tí bá rí àwọn àgbàlagbà tó ń sọ̀rọ̀ bí chicken, èmi máa ń kọjá lára wọn ni torí èmi ò ń ṣe fracas, èmi ò ń ṣe oníjà, mo ń ṣe oníwàhálà. Kí n sọ̀rọ̀ báyìí kí n dẹ̀ get out ni. Mi ń porúkọ èèyàn, mi ò sí London anybody, mi ò ṣe ọmọ anybody lórí social media. Ọmọ Ọlọ́run lèmi. Ẹ fẹ́ lè kúrò lórí social media kẹ́yìn nìkan máa ṣọlá. Ṣé bẹ́ẹ̀ ti block ẹ̀? Kí wá ní nǹkan tó ń ṣe lórí page ẹ̀ ṣe nìyí lára? Mo wà very sure pé òun kò rí nǹkan tó ń ṣẹlẹ̀ apart from tó bá rí ní blogs. So báwo ni nǹkan tó ọjà tó wá ń tà sí ṣe wá nìyí lára? Tó bá wù ẹ̀yin obìnrin kẹ́ má wise up. Tó bá wù yín kẹ́ má wise up. Kẹ́ fẹ́ rí marry, especially single mother. Má ṣe show kan lọ́la. I pray má rántí torí TikTok mo ti fẹ́ ṣe. I pray kí n rántí kí n tan live Facebook náà. Tó bá wù ẹ̀yin single mother, kẹ́ jẹ́ kúrò àwọn engineer Labubu yìí. Kọ́ máa lò yín fi àwọn tí wọ́n anything láti fi offer lẹ́yìn kíní abẹ́ wọn. Tó bá wù yín no. Close the door. Close it. No, I don't want to listen. I don't want to listen. Your daddy is there. Tó bá ti ṣe bàbá ẹ̀ ló mama. Close the door. I'm not interested. Ẹ má bínú. Mo ti ẹ̀ ti gbàgbé pé kíní ẹ̀ wà níbí. Mi bá ti fi lé lọ. Ẹ má bínú jàre. Kò sí nǹkan tó fẹ́. Last born mi ni. Irú engineer Labubu yìí kó distract yín. Tó bá ti lọ, ẹ jẹ́ kó lọ wọ́rọ́wọ́. Ẹ má panic. Ẹ ti gbọ́, ẹ béèrè fún orí Ọlọ́run. Ẹ béèrè fún àánú Ọlọ́run. Ó yé yín. Tó bá dẹ̀ jẹ́ pé yín náà lẹ lọ mú Labubu yìí. Ẹ jọ kóra yín kẹ́ kó ṣìlọ kẹ́ lọ wọ́rọ́wọ́. Kẹ́ má ní ìyàwó lé lára. Kẹ́ má ní ìyálé lára. Ẹ má sọ ìyálé dà láàbò ara. Ní bá tọ́jú ọ̀ ṣé di òṣì. Àbóṣì tó ń ṣe káàkiri hòtẹ́ẹ̀lì yìí ló máa fi bá ìyá Ikima tọ́jú ọmọ ẹ̀. Torí àfẹ́ sọ̀rọ̀ yín sí. Ẹ fẹ́ jẹ́ kó dàgbé everybody stupid. Mo kàn fẹ́ kẹ́ understand the species Eniola. Anybody ò lè shut anybody up.
Anybody ò lè sọ pé nǹkan báyìí ni kẹ́nìkan sọ ń pa as long as ó wà ní public space. But ìtorí conscience tí ó bá wo ẹkún tí woman yẹn sùn lálẹ́ ẹjọ́ yẹn ó yẹ kí àwa blogger ká jáde pa súpé lórí Eniola ni but torí conscience ó yẹ ká rọra máa wò ká sọ níwọ̀nba. Àwa dẹ̀ kọ́ la ṣe àwa kọ́ la wá gbá revenge renewed God model ló wá gbá revenge tínú ẹ̀ ń dúpọ̀ lọ́run ló mú lóhun lọ́wọ́ kóhun wá fi ṣẹ̀sín òun dẹ̀ fi ṣẹ̀sín ó dẹ̀ fi ṣẹ̀sín yẹn dọ́ba. So I hope people will learn. I hope all of us we are learning. Ẹni tó mọ ni òun ló ń ṣe ni na person wey chop your epo wey chop your ata òun ló easily láti pa ẹ́ jù. People don't forgive. A lot of people tó ń bẹ rẹ́rìn tó níkùn sínú sí ẹ ọ̀pọ̀. A lot of people tí mò ń bá rẹ́rìn tí mò ń wọlá kíní kan mọ́ wọlá tí mo dẹ̀ ń bínú sí wọn wọ́n wà gbogbo wa la wà guilty but ability láti má bà tèèyàn jẹ́ torí conscience làwa kan ní tá máa fi ń gbójú kò tá máa fi ń lámojú kò. Madam Mewolaka kò lámojú kò. She waited for that day. She grabbed the opportunity without thinking twice. And nǹkan tó jẹ́ kí kíní escalate báyìí nìyẹn. Kò sí anybody tó ṣe Eniola lórí sórí kò sẹ́nìbọ̀ tó ń dúró de downfall ẹ̀. Why tó ṣe máa ríyàn tó ń dúwẹ̀ tó máa dúró de downfall ẹ̀. So easy kíyàn wà ní ihun stage tó wà yẹn. Kẹ́nìkan wá jókòó síbi kan wá sọ pé kó jábọ́. Why? Bá ṣe ń bóun dùnnú anytime tíyàn bá rí. Làwa náà ń bá ìyá Eki máa dùnnú pé kò dúró sójú kan. Yes, tó bá mọ story woman yẹn àti ibi tó ti ń bọ̀ àbí ibi tí ó wà tẹ́lẹ̀ wàá máa bá dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kó dúró stagnant ibi kò wà níbi tí Hakeem fi sí tó rò bí ó wà ńbẹ̀. Ọlọ́run ò fún Hakeem láyé ayé yẹn jẹ òun àti Eniola pọ̀ máa fún lówó oúnjẹ níbi tó bá jókòó sí. Bó ṣe ṣe yẹ kó rí àánú yẹn gbà gan wọ́n block ẹni náà wọn ò jẹ́ kó rí àánú yẹn gbà dáadáa. You don't shut people up. You don't shut people up. Ẹ jẹ́ kó react tó bá ní láti react tó bá jẹ́wọ́ náà wá react. Ní situation tí Hakeem wà yẹn ṣó wùwà kí kẹ́yìn tọ́ka sí pé bàbá ọmọ mi ni má ṣe rádaràda ṣó wùwà yẹn lẹ̀. Bàbá àwọn ọmọ mi ni ẹ bá mi fílẹ̀. Ẹni tó ní ọkọ náà mọ́kọ ẹ̀. Ó ti sọ tẹ́lẹ̀ ó ti sọ́lẹ̀ níjọ́ tó wà tí máa eléyìí máa ń rẹ́kọ̀dì. Eléyìí máa ń ṣe báyìí. Eléyìí máa ń ṣe ìyẹn ó máa ń ṣe tí bí ó máa ń ṣe tọ̀hún. Eléyìí ò ń ṣe èèyàn tó lè ṣèbó sọ fún ṣèbó ọlá pé nǹkan kan ti wà láàrin wọn tó ti bind wọn together ó ti so wọn pọ̀ báyìí ó overlook ẹ̀ ìgbà tó ti leak tẹ́lẹ̀ báwo ni kò ṣe ní padà jáde síta bọ̀ kò bá má pọ̀ tó yìí influence Mewolaka òun ló jẹ́ kó pọ̀ tó yìí àwọn èèyàn kò gbọ́ ni á dàbí ọ̀rọ̀ woman yìí ti UK yìí ọmọge Saida kò lè tó 3 days á lọ. But ẹ bá feel like ẹnìkan ló fẹ́ kó àwa àbí kó àwọn tó wà lórí social media àbí kó àwọn speakers àbí kó àwọn bloggers bó ṣe máa sọ̀rọ̀ ìyẹn gangan ló máa wá bí àwọn èèyàn nínú tó máa wá máa sọ double because kò sẹ́nibọ̀dì tó ní right láti sọ fẹ́nibọ̀dì pé báyìí ló ṣe máa mọ́rọ̀ báyìí ló ṣe máa sọ ìyẹn bẹ̀rẹ̀ ló máa ti jẹgba so the ability láti má wá máa jẹgba yẹn lọ tó máa wá fún ẹ ní depression àbí tó máa jẹ́ kó máa ó ní fídíò yẹn 23 minutes ni tí ò ní jẹ́ kó máa gé kélekèle tí ò ní jẹ́ kó máa gé yamayama kó máa drop every day ló ń drop video ẹ̀ sìn every day ló ń drop a new version of your video tó sọ̀wọ́n tó ní èmi ò ní Telegram lórí fóònù mi kankan àwùjọbí láì náà ṣètọ́ ní ọjì gbà tí mo ti rí pé no èmi tí mo lọ́wọ́ ọmọ kéékèèké Ọlọ́run má jẹ́ tó o bá dé fẹ́ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀ jáde kó continue business yẹn ṣí page yẹn kó ṣe bó ṣe máa ń ṣe first video rebranding yẹn kó túbá kó continue tí sọ̀wọ́n èèyàn lọ́rùn sọ pé everybody ló ní fantasy títí ẹ wọn fantasy títí ẹ ló put ẹ sí trouble and trouble tó kò ṣe anybody wọ́n ló put rẹ̀ because camera ẹ ló put ẹ sí trouble why tó ṣe mú phone síta sọ̀rọ̀ sí rẹ̀ kó tún jọ̀rọ̀ yẹn padà sí public kó dẹ̀ continue life ẹ kó má ta gbọ́ ẹ lọ yes àwọn kan ní kò lójú tí ó lọ sàgbọ́ ẹ ní 3 something. No, I don't have any battery. Can you close my door, please? Thank you. So, but tó bá lọ jókòó síbì kan tó rò bí ọmọ nìkan every day ní renewed God model ń ṣe update yẹn gangan tí bá fẹ́ ṣe real blogging fún ẹ every day mo lè update renewed God model ó lè fún mi ní 3-hour show ó lè fún mi ní 3-hour show tí mi ò ní momi tí mi ò ní jẹun tí mo dẹ̀ máa rọ̀rọ̀ sọ
but Alagbo obìnrin ẹgbẹ́ wa ni ẹ́. Ó ṣẹ̀ṣẹ̀ owó lẹ́ni ni. Anybody mọ̀ bí tó máa ṣẹ̀ sí lọ́la. Ó ní gbogbo dákẹ́ta wò. But kẹ́nìkan wá máa kọ́ wa. Ipe báyìí la ṣe máa sọ̀rọ̀. Ibi tá máa yọ̀rọ̀ sí. Abẹ́fẹ́ rí sí ìyá Ikima. A máa rí sí ẹ o. Yes, a máa rí sí ẹ. Bóyá ká wá tún gbogbo analysis yẹn ṣe. Láti bẹ̀rẹ̀ tẹ́ ti ṣòṣì. Tẹ́ ti lọ ṣe wedding. Táwọn family ẹ tẹ́jọ block ìyá Ikima. Tó ti kú òǹlé. Tó ti lọ record. Bóyá ká tútù bẹ̀rẹ̀. Torí mi ò tí rọ́kùnrin as useless as Akim yẹn rí. O lọ record ìyàwó ẹ. O gbé síta. Òun sọ fáyé pé o lọ bá sùn. O lọ ṣe kinní kan. How dirty and stupid can your labubu be? So tẹ́ ẹ bá fẹ́ ẹ ra yọ ìyá Ikima kò lẹ́nu yín. Ẹ má jẹ́ kí woman ẹ lose focus. Ẹ jẹ́ kó rọra máa tajẹ̀ bó ṣe ń ta yẹn. Torí ìgbà tó dé ìgbà tẹ́ fíná mọ́. Tẹ́ rò bí ẹ lè shut ẹ up. Tẹ́ rò bí ẹ lè lé wọlé. Tẹ́ rò bí ẹ lè sọ́dẹ̀ ní àná. Ẹ rò bí ẹ lè sọ́dẹ̀ tẹ́ máa fún lówó oúnjẹ tí ò bá rí yín kò ní jẹun. Ẹ pé lọ́lẹ̀ kò mọṣẹ́ ṣe. Ó ti prove fún wa pé òun mọṣẹ́ ṣe. Page mi wà lára àwọn tó post account number. Yes. Page mi wà lára àwọn tó make sure pé on share sí story, on share sí group, on share everywhere pé kó bá lè mọ̀ pé ó exist. So tó bá rí 1.2k like, tó bá rí 1.8 like lẹ́ni, ó deserve it. Dear God, when ayẹyẹ mo ń bọ̀. Message prayer group kan wọlé ni. Ó deserve it. Torí yẹ̀yẹ́ tí wọ́n náà fi ṣe, adúrò ọjà tó fi tà. Ó fi ta kaya mata now. Ó ní kaya mata ló fi gbọ́kọ́ lọ́kọ. Ó fi ta Agbojẹ̀dí. Ó mú ọkọ ẹ̀, ó sọ di sales boy. Ó mú ya ọkọ ẹ̀ tó ń pọ́nlé, ó sọ di sales woman. Gbogbo àwọn family lẹ jẹ́ kó kẹ́yìn sí woman yẹn. Ó dá wà níbí wà tí pé ilé ayé ti parẹ́. Ẹ tún wá fún ní international worldwide disgrace. Ṣé nǹkan tí èèyàn fi popular lẹ jẹ́ kí woman yẹn fi popular? Bó Ọlọ́run sọ ògo ẹ̀ ẹ̀gún ẹ̀dógó. Ọlọ́run sọ yẹ̀yẹ́. Tẹ́fẹ́ yẹ̀yẹ́, Ọlọ́run sọ́dà yẹ̀yẹ́. So nísìnyí ni kó wá shrink fún yín. Nísìnyí ni kó wá ṣe bí pé òun ò exist mọ́. Nísìnyí ni kó close the shop. Ìtorí pé yín ṣẹ̀sìn lọ́wọ́. Gbàtẹ́ yín fi ṣẹ̀sìn. Ṣé wọ́n close the shop ni? Ṣé bó ń gba influencing job lójoojúmọ́? Ṣàṣàlẹ́ ní tí ò fún ẹ ní influencing job ní Ìbàdàn yẹn náà. Tó lọ polówó wọn. Tó dẹ̀ gbowó gidi. Tó gbowó gidi lórí wọn. So tó bá jókòó sí tó ń polówó kókóró ẹ̀ tó ṣe live video. Ohun gan kò tẹ̀ jọrú àwa ẹ̀. Ó dà pé kò kí ń ṣọmọ Èkó. Ó dà pé kò kí ń ṣọmọ Èkó. Tó bá jọmọ Èkó ni. Ó yẹ kó jókòó lórí màtá yín ni kó fi tajà. Kò ní sọ pẹ́kẹ́ báyìí. Kò ní ṣe analysis ẹ̀yọ̀kọ̀ báyìí. Á ta yàláyà ọjà. Bó jẹ́ mi gan ni. Màá lọ wá Alagbo kan tó máa endorse mi. Màá ta mọ́kó lé time yìí. Ẹ máa ké lẹ máa ké. Ta ló sọ fún pé torí pé ó bímọ? Ta ló ń sọ̀rọ̀ gan? Talent tó ń sọ̀rọ̀ gan. To close the door for me. Talent tó ń sọ̀rọ̀ gan tó ní kò yẹ kó ti gbàgbé pé ó bímọ kíni. Ọpọlọ làbúbù ó lọ nígbà tí ó ń fi ìyàwó ẹ̀ṣẹ̀ sí. Tó ju rẹ́kọ̀dì ìyàwó tó bímọ fún ọmọ ọ̀la títí ẹ̀ tí ọ̀la ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Ìyàwó tí ò ní ẹ lára, ìyàwó tí ò kọ́sẹ̀ níbànújẹ́, ìyàwó tí ò tì ẹ́ lójú, ìyàwó tó dúró tì ẹ́, ìyàwó tó ṣe ọṣẹ fún. Ó ṣe ọṣẹ fún ìyàwó tó lè dábọ́ tó filẹ̀ sínú àwọn àtọmọ sínú ẹbí ó ń sùn sílẹ̀ ńlẹ̀. Ìyàwó tó fowó oúnjẹ ńlẹ̀ social media ló yẹ̀ṣẹ̀ wọ́n advice ẹ kó lọ rí ìyàwó ẹ lé kó lọ fún wọn lówó oúnjẹ ó wá fi mú very useless guy. I've never seen somebody like that before. Ó wá ń ṣe social media ló ń prove sí pé father ni ẹ kí ló kàn wá pẹ̀lú títí ẹ. Ó wá gbé wọn sínú mọ́tò ó wá ń drive wọ́n lọlé. So tó bá gbà tó lọlé yẹn ó yẹ kó ṣe welcome party fún ni o. Ó yẹ kó ṣe everybody respect ara wọn. Everybody rọra respect ara wọn. Trendies ni. Ẹ má sọ di personal vendetta. Ẹ face àwọn tó ń trend. Ẹ rọra fi ìyá Ikima lẹ̀. Ẹ face ẹ jẹ́ kí anybody tó bá fẹ́ ganu sí trendies kó ganu sí. Anybody tó bá ní nǹkan tó fẹ́ sọ kó sọ èpè ní mi ò like. Because lesson pọ̀ nínú ọ̀rọ̀ Eniola yìí. Bó a lè sọ torí kó má dàbí gbàdé pé ẹni tó ti ṣubú yàn fẹ́ tẹ̀ mọ́lẹ̀. Bó èyí tẹ́ bá mọ̀ pé ẹmọ̀ yàn tẹ̀ mọ́lẹ̀ ẹmọ̀ yàn wọ́ nínú mud. Ẹ wọ́ why not ṣóhun náà wọ́ ìyá Ikima ni. Ṣóhun àti làbúbọ̀ máa dunú kó máa yọ̀. Nígbà tí ìyá Ikima ń banújẹ́ torí pé ó náà wọn ò gba ìyàwó ṣe dandan ni. Èmi ò ní gba ìyàwó kankan. Mi ìdẹ̀ ní stop ẹnì kankan pé kó lọ fẹ́ ìyàwó yẹn tún kọ́.
Yes, mi ò ní accept. Mi ò dẹ̀ ní stop yín. Mi ò ní ṣe co-wife pẹ̀lẹ́yàn. And that is it. Yín ò mí pé mo ní problem pẹ̀lú nǹkan tẹ́ bá ń ṣe. But ìbànújẹ́ tèmi ni pé ó lè affect àwọn ọmọ mi. Yes, because mi ò ní put àwọn ọmọ mi sí situation tó máa affect mental health wọn. Ó gbọ́dọ̀ wà stable. So seems to choose láti má jẹ́ kó wọn more stable. What is my business? Mama, ẹ fún ìyàwó náà ní 3 million kó fi start off. Kó fi start off. Ribosh. Madam ẹ̀wọ̀n tí bá yín ẹ má dárúkọ ìyá. Ó dẹ̀ pé orí Messi ẹni tó kọ kọ́mẹ́ǹtì orí yín ti dàrú. Ẹ need the brain reset. Orí yín ti bàjẹ́. Kí ló ṣe ń dín ní Alagbo tó fẹ́ yàwó? Tó sá lọ tí ó lè tọ́jú ìyàwó ẹ̀. Kí n tèmi? Ṣé mo kọ charity page sí bí báyìí? Àbí page mi wà lára àwọn tó ń pín 2,000, 3,000, 1 naira láti fi kó èrò jọ, láti fi stay relevant, láti máa jẹ́ kẹ́ pé wọ́n ní mọ́mì. Ṣé page mi wà lára wọn? Àbí ìyá mọ́mì ń jẹ mí? Àbí ìyá màdámù ń jẹ mí? Àbí ìyá wa ń jẹ mí? Tí màá wá kọ charity page síbi tó ti bá ti lọ ṣiṣẹ́ tán nínú òtútù, ìyá Ikima ni kí n kó fún. Orí òpè ìgbà tó ń dáwó fún ìyá Ikima, èló ló dá o, Madam Mercy. Ẹ̀yin Bambi alálàbá Musa. Tó bá dé jẹ́ ìlú òyìnbó lẹ́wà, torí yín ó pè, táyé yín ti bàjẹ́. Táyé yín ti bàjẹ́ tẹ́ ẹ̀ mọ̀rọ̀ sọ. O rí ìlú òyìnbó gbé o depression ṣe yín. Orí yín ti bàjẹ́. Wáyé tí máa ṣe lọ fún ìyá, tí gbogbo ọ̀tá sọ́ọ̀sì báwo ló ṣe jọmọ́ kọ́ lọ fún ìyá Ikima ní 3 million. Ìyá Ikima gan ó máa ra ìwọ tó kọ kọ́mẹ́ǹtì yẹn. Jẹ́ ń tẹ block yẹn náà so wàá lọ gbé fake account wọlé so wàá lè gbọ́rọ̀ dáadáa. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n block yẹn ni banned ó ti gbá tí mo ti lo Facebook pardon me. Ban Mercy Adejumobi from all live stream. Prevent this person from interacting with any live stream from your page. Ban this user from your page. Okay, then ban it from my page. Confirm. Àti ban it. Ẹ jẹ́ ká tún ban it from all live stream náà. Kó má dà pé yàn keep wèrè síbí. Olóṣì. Ẹ̀yin bully. Commenter removed by moderator. Mo ti comment. Olórí burúkú somebody. Tẹ́ bá anyone tó bá fẹ́ fi Eniola tó fẹ́ fi Eniola kẹ́yà ike bá tó fẹ́ fi ọfẹ́ ṣé Yorùbá yìí correct ẹjọ́ jẹ́ kí n sáré sọ tí ó bá correct ẹjọ́ ẹ correct mi ó fẹ́ fi ọ̀rọ̀ Eniola yìí ẹ fẹ́ máa fi no disturb kẹ́yà ike mọ́ báwo ni máa fi ìyá ike mọ́ kẹ́yà ẹ jẹ́ kí n sọ ní English. Anybody that want to use this Eniola situation to frustrate ìyá Ikima will be dealt with. Yes. Tá a bá rí ẹni kọ̀kọ̀, Ọlọ́run á fi ìyà ẹ̀ jẹ. Nítorí pé ìgbà tí ìyá Ikima tó jáde tó gbé Eniola yín jáde, ó fi ń ṣe yẹ̀yẹ́ ni. Ìwọ tó gba ọkọ lọ́nà ẹ̀bùrú, ó gba ọkọ fò látorí sílé ó wá gba ọkọ lọ́kọ. Yes, ó gba ọkọ lọ́kọ ni. Ó gba ọkọ lọ́kọ ni. Gbàgbé pọ́kọ ló wá bá ẹ. But the way they ṣe máa ń wọ̀ wọn kọ yìí stupidly, kó máa fẹ́ yín nífẹ̀ẹ́ ìdọ̀tí. Ní dignity ẹ̀yin tó bá fẹ́ the way tó ṣe fẹ́ Eniola. Ó dà pé fẹ́ ká switch ẹ̀ ká wá bẹ́ẹ̀ sí wá máa fún Eniola. Mo fẹ́ rí pòrí babaláku baba èèyàn kan tó máa sọ fún pé báyìí ni ká ṣe sọ àbí báyìí ni ká má ṣe sọ. Báyìí ni ká ṣe sọ ẹni tó ra fóònù fún mi o, ẹni tó ra data fún mi o, ẹni tó ra chair tí mo jókòó sí nílé ọkọ mi tó máa sọ fún pé báyìí ni ká ṣe sọ àbí báyìí ni ká má ṣe sọ. Awo tọlọ́run awo tóbìnrin mọ́ lára ni. Awo ti pé obìnrin ẹgbẹ́ wa ni. A dẹ̀ wò pé kí ni ṣubú àbí kúkú àbí depression kí ló fẹ́ ṣe fún wa. Ẹ̀yin ẹ̀ wò mọ́ ìyá Ikima lára náà. Ẹ tú woman yẹn síta. Ẹ dá gbogbo blame pọ́kọ ẹ wá promiscuous, ó wà dirty, ó wà stupid, ó wà lazy. Ẹ dá gbogbo blame ẹ dá lórí ìyá Ikima ni náà. A dá lórí ìyá Ikima ni náà because a lot of àwọn obìnrin ló so the only thing tí ọpọlọ wọn gbé náà ní kó ra data. Kọ́ dẹ̀ gbàjọ kọ́ lọ fi Android phone ó tán. Ohun stupid wọn ṣe àsọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ó ní kọ́ lọ ra kí lọ fún ìyá Ikima ní 3 million nínú owó bí tí mo lọ ṣiṣẹ́ fún God of mercy. Ọlọ́ṣẹ́ kí ni òun fi jọmọ́ yẹn sìn. Ìyá Ikima ò kì í ṣe Bambi ala àwọn èèyàn ló wù wọ́n gbà yẹn pé okay tẹ́ bá ń ṣe báyìí àti mọ bí tẹ́ ń gbé ọ̀rọ̀ lọ
àti mo bi tẹ́ ń gbede kó di every month kó wá máa fi fóònù máa lé engineer Labubu ọkọ ẹ̀ ní ọlá Alagbo engineer Labubu kó máa fi fóònù lé bóyá tí wọn náà bá lè dá dúró ó lóun lè ṣiṣẹ́ ó lóun níṣẹ́ ọwọ́ ó ṣe Ghana with ó dàbí kíyàn máa pọn lá láti ìlú òyìnbó ó níṣẹ́ ọwọ́ ó ní shop lady yẹn ń dákẹ́ fún so many things ìyí tí mẹ́wàá lákàmọ̀ gan kò tó nǹkan tí ó wà láàrin òun àti engineer Labubu àwọn tó mọ̀ wọn dáadáa ọlẹ́nìkan wá sọ̀rọ̀ lórí TikTok lánàá mo miss ṣe ó dùn mí tó yẹ kí mo rí ni màá screenplay á wá fún mi ní opportunity láti sọ wọn kan tèmi náà mọ̀ that guy is a useless guy Eniola náà mo kò kí ń ṣèyàn gidi because ó mọ̀ pé bọ̀bọ̀ yìí kò sí nǹkan kan tó wá offer òun ju okó lọ àti ranu ratarmáyọ̀ tọ́jọ́ ń ṣe ṣé ó ń ṣọkọ fún ni ṣé bá lélẹ̀ ni contract wo ló gbà láti jọ ẹ̀kọ́ fi hàn wá kí ni nǹkan tí ó ń ṣe as a man kí ni nǹkan tó ń contribute ṣé òun ló ń bẹ sanwó school àwọn ọmọ ẹ̀ kí ni nǹkan tó ń ṣe ó ṣe ò jẹ́ nínú tí ó bá participate níbi àgbo báwo ló ṣe fẹ́ lówó lọ́wọ́ ẹ máa cover rubbish ẹ máa cover nonsense tá bá rí àwọn useless set of people báyìí kíyàn put wọn sí place ọkọ àwọn míì tó ń bọ̀ lẹ́yìn kọ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ excuse me ẹ lọ kọ́ṣẹ́ èjì kọ́kọ́ sọ pé kíyàn má lọ kọ́ bọ́ ṣe ń di pop off ẹ yé wọnú inbox àwọn obìnrin tó wà vulnerable anyway àwọn yẹn lọ choose láti wà vulnerable mo bí á TikTok mo wà mo fẹ́ rẹ́rìn àwọn lọ choose láti wà vulnerable tó máa jẹ́ kó àwọn alápá má ṣiṣẹ́ wọn fún àwọn dẹ̀ àwọn dìdìrìn bí engineer Labubu yẹn máa kó sí wọn lórí ìyókò ti jẹyìn wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó wà ní situation Teniola wà yìí o tó ń sanwó ọmọ gọ́dọ̀lá wọ́n pọ̀ wọn ò lè ké ni wọn ò lè ké bọ́tà ni wọ́n pọ̀ bọ̀ wàhálà yìí nìyẹn títí wá ni pé kò sẹ́nibọ̀dì tó lè shut wa up Eniola má lọ máa rò ó ìgbókù díẹ̀ ilé ti fẹ́ dáyé kò hun àwa kan ká gbọ́rọ̀ ẹ̀ sẹ́nu ni torí obìnrin làwa you understand àwa dẹ̀ ní conscience àánú ẹ̀ dẹ̀ ṣe àwa ṣóyẹ òun ló jẹ́ káwa dákẹ́ kò ń ṣe pé torí pé kinní kan ẹnìkan lè kọ anybody láyà jẹ àrí kinní kan no trendies lọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́ ò já mọ́ personal vendetta àbí rádaràda kan kò já mọ́ trendies anybody lè run lẹ́nu tẹ́ máa wo kò sí amount of èpè kankan tẹ́ lè gbé blogger ṣẹ́ ní tó wà lẹ́yìn tó lè mú anybody torí ọ̀rọ̀ ìta ló wà ìta la wà lọ́rọ̀ ẹ̀ wọ́n dẹ̀ máa jẹ́ pé as long as àwọn godmother ẹ̀ àtọwọ́dá àti anyone tó bá sì ń ṣe update tó bá sì ń ṣe video àwọn èèyàn máa run lẹ́nu ni so tètè jáde kó wá own up kó dúró o ní láti debunk anybody àbí kó sọ pé òun anybody kó move on ṣe sales ṣe àgbo kó gbé lọ títì kó lọ máa tà tó bá ṣe ń kọjá kó máa ó lè ta less than 20 kí ló ń pè 100 naira ẹjọ sister ní mọ́tà mi ẹ̀ṣẹ̀ rí pé wọlé ni kébíà 10 naira no 10 naira kò 100 naira àbí 150 a cup kó bá wọn ṣe mixture yẹn kó fi ṣe sales níbì kan kó kára aṣọ kó ṣe bí pé anything ò ṣẹlẹ̀ your own will not be is not the first is not the second is not the third kò dẹ̀ lè jẹ́ last nobody nílé ayé yìí tó wà above mistake nobody mistake ti tiẹ̀ nìyẹn ó dẹ̀ lè ṣe iṣẹ́ ta ló máa mú mi mo ń ṣàmì àwa là happen lọ́wọ́ mo fẹ́ rí òdìkejì ayé dẹ̀bi tó bá máa lọ lórí social media wà very important àwọn ibi tó máa attach ara ẹ̀ mọ́ wà very important àwọn ibi tó máa magneti kí ló máa ń pè kíní ìmísí ẹ̀ life ẹ̀ mọ́ lórí social media ó wà very important àwọn kan wà tẹ́ pé mi ò lè wo show wọn kọjá 15 minutes 15 minutes ló máa determine bóyá máa wo show yẹn tán àbí mi ò ní wo show tán ó wà very important torí irú nǹkan báyìí èmi ò rí anybody tó máa ní morality kankan wà bẹ́ẹ̀ kò sí kankan tó justify kíní ìjú immorality lọ